Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ni ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kò ní àròjinlẹ̀, kó tún lè wo program mi. Ìtẹ̀síwájú lórí àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Apá karùn-ún, if I'm not mistaken, apá karùn-ún lélẹ̀. O ní láti lọ wo Ọbáyẹ̀wò TV. O ní láti follow program mi, share, kẹ́ like, kó dẹ̀ lọ wo part 1. Ọ̀rọ̀ tá à ń sọ pa ìwọ tó bá wo part 1 tó wo 2, o lè understand. Àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Ìwọ tó bá máa wo program mi, má gbé ìfẹ́ tí o ní sí ẹ̀sìn àbí ìfẹ́ tí o ní sí education. O ní láti jẹ́ ọmọ Yorùbá. O ní láti gbọ́n àṣà Yorùbá. O dẹ̀ ní láti ní àgbọ́yé. Tí o bá ti ní àgbọ́yé, nǹkan tí mo sọ, wọ́n máa contradict mind ẹ, wọ́n máa contradict brain ẹ, wọ́n máa contradict wiseness ẹ. Ó ti yé bẹ́ẹ̀ ni. Wọ́n ní òwú òtẹ́rù, ìwọ̀nba tí ó fi ṣe kíní kan. Èmi gan ò gbọ́ Yorùbá púpọ̀, ó dẹ̀ ń dùn mí because ó lé wa jìnnà sí àṣà wa àti ìṣe wa gan. Ó ti yé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ọ̀rọ̀ ọlọ́gbọ́n olóye o. Apá karùn-ún, àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Ẹ jẹ́ ká padà ká lọ wo àṣà àwọn baba ńlá baba wa. Ẹ má jẹ́ kí àwọn òyìnbó kọ ìtàn wa fún wa. Ẹ má jẹ́ ká máa lọ gbọ́ ìtàn wa lórí Google. Tí o bá fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, Ifá sọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá fún wa. Mi ò tẹ́fá, mi ò ṣe bọ̀. Tí ẹ bá lọ, tí àwọn babaláwo bá ń kífá, tí àwọn oníṣègùn bá ń kífá, tí wọ́n bá ń sọ̀rọ̀ Ifá, ẹ máa mọ ibi tí a ti ṣẹ̀ wá. Ok, o ò fẹ́ gbà mí gbọ́. Ok, ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀. Tó bá jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ó níbi tẹ́ ti wá. Orúkọ surname tó ń jẹ́, ó ní nǹkan tó bí. Ó ní nǹkan tó ń bí. Ìwọ tó ń jẹ́ Ògúnròmbí, Ògúnjọbí, Balógun, Ifáyẹmí, Ifágbèmí, Ọlásùnkànmí, Ṣóbándé, Jákàndé, gbogbo orúkọ tó bá wọn kò jẹ́, kọ́kọ́ wò pé kí ló bí orúkọ yẹn. Ọ̀bọ̀ surname yẹn ni kí ló bí. Ìdíwò lórúkọ yẹn ti wá. Tó bá tó wá fẹ́ mọ̀ tán, lọ mọ oríkì ìdílé yín. Tó bá tó wá lọ mọ oríkì ìdílé yín, àfi tó bá jẹ́ olórí Máàmù Gàrí nìkan ló máa kẹ́ lóríkì ìdílé yín, torí ẹ ò ní wú. Torí nínú ìṣesí ẹ, nínú bó ṣe wà, nínú ìsọ̀rọ̀ sí ẹ, nínú akíkanjú ẹ, oríkì ìdílé yín wà bẹ́ẹ̀, òun ló pè ní DNA. Àwa la ní DNA, ẹ̀jẹ̀ máa ń rùn ni. Torí kọ́ àwọn ọmọ yìí dẹ̀ wá ń ṣe bí bàbá, ó ṣe bí ẹ̀gbọ́n, òun ló wá lóòótọ́, òun ló padà wá. Stop saying superstition. Àwọn bàbá wa wọ́n ti lo dáúlà, wọ́n ti read life. Ẹ lọ wò ó, ẹ lọ ka ìtàn. Àwọn bàbá wa aláyẹyẹ ni wọ́n. Ṣé ẹ̀ kí ń gbọ́ ni? Wọ́n ní pé bóyá tó bá fẹ́ mọ oríkì ọmọ àpapọ̀ pé òrẹ́ kẹ̀ǹbẹ̀ wọ́n bí ìjà. Olọ́ṣọmọ́dì gbàgbọ́n lọ́wọ́ ọmọ ojo. Jagunjagun làwọn bàbá wa. Jagunjagun akíkanjú èèyàn ni wọ́n. They just paint them black. There was an untold story about this Yorùbá land. No, mi ò dáhùn àbáyẹn náà ò ní tiwọn lọ́wọ́ o. Wọ́n ní Bakuba, wọ́n ní Dikudi lọ́wọ́. Ó ṣe wá jẹ́ pé ìdíkùdí wọn nìkan lẹ̀ ń ròyìn ìròyìn Bakuba wọn. Wọ́n ní tá bá sọ̀rọ̀ òṣìkà láwùjọ, káṣó tó lóye náà ní kíní. Gbogbo nǹkan tó bá dá ọkọ̀ báyìí gbolẹ̀ Yorùbá, ẹjọ́ lọ wo, tẹ́ bá fún ẹ lọ wo culture wa. Deep down our culture, we had a very best culture in the whole world. Yes. Ẹ lọ wo àṣà wa náà. Má fi etí ẹ̀sìn, má fi etí ìgbàgbọ́ tó ní sí Islam, má fi etí ìgbàgbọ́ tó ní sí Kristẹni, má fi etí ìgbàgbọ́ tó ní sí Ifá àbí ìgbàgbọ́ tó ń ṣe gbọ́ ọ̀rọ̀ mi. Fi ìfẹ́ pé mo jẹ́ ọmọ Yorùbá, mo jẹ́ ọmọ Kútù Òdìrẹ, lọ wo àṣà. Wọ́n lè sọ ìtàn wa fún wa. Ìròyìn ọlọ́fà mọ́jọ, ọmọ abíṣe borúkọ, ẹ lọ wo oríkì Ìkòyí, ẹ lọ wo oríkì Òwu, ẹ lọ wo oríkì Ògbómọ̀ṣọ́, ẹ lọ wo oríkì Ìbàdàn, ẹ lọ wo oríkì ni DNA ni ó wà nú ẹ. Ẹ̀jẹ̀ máa ràn, ìwọ́n máa tàn. Ẹ lọ ka ìtàn. Ẹ má ti torí ogún kẹba kẹpàkọ̀ títàn fún àwọn ọmọ. Ẹni tó bá gbèmù kà, àwọn ọmọdọ́mọ yìí náà máa jẹ́ ń bẹ́ẹ̀. O ò lè gbàgbọ́ sàkó rẹ̀ kó kẹ́fọ́. Nǹkan tó bá gbìn ló máa ká. Tó bá tẹja ìpẹ́, máa retí owó òkúta. Tí wò bá gba àwọn ọmọdọ́mọ ẹ máa gbà. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Yorùbá pátá, ẹ jẹ́ ká ẹ má gba wèrè mẹ́sìn. Máa sọ ẹ má gba wèrè mẹ́sìn.
You can be a Muslim and still be a good person without leaving your culture. You can be a pastor, you can be a imam, you can be anything Muslim, and you will not leave your culture. Ẹ má jẹ́ kó máa pa àwọn culture one devil. Since you fuck. Ọmọ Yorùbá ọlọ́gbọ́n nìkan ni mo pè é tó ní ọgbọ́n ni tó ní àgbọ́yé tó ní àròjinlẹ̀. Òkè láàrin èmi àti ó yá bẹ́ẹ̀ àti múga àti sọ̀rọ̀ sí àti èwo ló sọ pé àwọn Yorùbá tó ṣe dáadáa bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀. Kò sí gbogbo nǹkan wa pátá àkàrà ojúde bàbá wa ò kí ń níyọ̀. Ọmọ àlè ló máa ń fọwọ́ sí ju ilé bàbá ẹ̀. Ẹ má gba wèrè mẹ́sìn a ní àṣà oníṣe àwọn bàbá kí ni wọn ò ní tán wọ́n ní orin ìgbéyàwó wọ́n ní orin ìdárò wọ́n máa ń sùn jálá wọ́n ń sùn yéré ẹkú ìyàwó gbogbo ẹ rí ẹ máa mọ àwọn ancestors wa ìdùnnú ni ìfẹ́ la fi dálé ayé àti pé orí gbogbo owó ẹ̀dá láyé tó bá jí láàárọ̀ pé ìbànújẹ́ ló máa ń rò ọ̀rọ̀ lọ́wọ́ bíbà pé nǹkan ìbànújẹ́ ló máa ń ibi ìbànújẹ́ ló máa ń lọ ìbànújẹ́ máa jẹ́ tẹ̀ gbogbo gbà try láti máa dùn ẹnu ìdùnnú la fi dálé dùn ẹnu máa encourage ara ẹ báwo ni máa sọ kí ni ẹ àwọn bàbá wa oh my god àwọn ẹ lọ ka ìtàn ẹjọ ẹgbẹ́ ọmọ Yorùbá ẹ lọ ka ìtàn ẹ má jẹ́ kó pa ìtàn wa fún wa ẹ má jẹ́ kó sọ nǹkan burúkú nípa àwọn bàbá wa tó bá máa sọ nípa bàbá tiẹ̀ nìyẹn kò ń ṣe nípa àwọn ọmọ bàbá tèmi ẹ lọ ka ìtàn ibò kan láti wá ó rí tó kó gba ẹ̀sìn kẹfì okay religion is different from culture is different from love mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ṣiṣẹ́ papọ̀ ni yes o ní láti ní ìfẹ́ kó tó lè sìn yes now o máa kọ́kọ́ ní ìfẹ́ là kọjá òfin tí ẹ bá mọ nǹkan tó ń pè ní ìfẹ́ o ò ní pe ìfẹ́ lórí àwọn tẹ́ ń wò yìí náà máa sọ̀rọ̀ pa àwọn wà yìí tẹ́ ń wò yìí máa sọ̀rọ̀ pa ẹ̀ ìfẹ́ la fi dáyé o ẹ lọ wá oríkì àwa Yorùbá ẹ lọ wá oríkì wa ẹ má jẹ́ kó máa pè kan superstition fún yín o there is no superstition wọ́n má ṣe ilé ayé ló gbé tó bá ṣe ó dàjú lé ọ̀run ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ máa ń nǹkan tẹ́nìkan ò rí rí ọmọdé bùwọ́ kó bojú ẹ̀yìn ojú kọ́ lolúwé pa ni mò ń bò wọ́n Olódùmarè kò já lógún ọdún ó yá wọ́n ní ká má tọ̀ sí ibà wọ́n ti tọ̀ sí kí ló ṣe mí wọ́n ní kí má ṣe báyìí mo ti ṣe kí ló ṣe mí mẹ́wàá ń ṣe ẹ́ o mọ̀ ni ó ti kú wọn tí ì sí ẹ́ àìwò ó wo pé tó ń sọ ọ́ nítumọ̀ má ṣàkéwò má ṣe àkéwò ìwọ má ṣe dán Ọlọ́run Elédùmarè rẹ wò má ṣe dán Olódùmarè rẹ àbáwọ̀ rẹ pé ìwọ má ṣe dán Olúwa ọba tiẹ̀ wò ìwọ gan tó yẹ pé tó bá jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn gan màjà màsálà máa kékeré ojú ogun akin tó bàjà tí ó màsá ìwọ ń bógun bòmí lọ ni Yorùbá kan náà ló sọ pé ikú ogun nípa kíkanjú ikú òmùrè apòmù ẹ̀ lódò ikú ogun ló pa àwọn bàbá wa ń gbà yẹn wọ́n jagun ó yá láàrin ìmọ̀ àtìyàn kọ̀tàn àwọn olè àwọn bàbá ajágbájà gbogbo àwọn warriors tó wà ní Ọ̀yọ́ empire àwọn olóbá jagun àwọn Àfọ̀njá tó wà ní Ìlọrin tó jẹ́ bọ́dà ilẹ̀ Yorùbá àwọn